ọ̀gá ni mo jẹ́ fún kọ́rẹ́nsì òun irú èmi sì hàn lè sọ pé mi ò tó kọ́rẹ́nsì. kọ́rẹ́nsì ò síwájú mi bẹ̀rẹ̀ lẹ́dà. èmi ní Paso kọ́kọ́ mọ kó tó mọ Three Leather. mi ò rí ṣú alájí tí mi ò lọ. báwo lẹ ṣe mọ̀ pé Paso mọ yìí ṣáájú Three Leather? ìbára Paso lẹni bí ẹni òun lè yan bí èèyàn ló jẹ́ ká fi bọ́ọ̀dì máa gbé fún. ọlọ́rin wọn lẹ́ kó tó jẹ́ Paso ló gbé fún ọ. ikọ́ ṣe é lè kíní tí ò lè yẹ ìjẹ́ ìtọ́ ẹ̀ fi gbà fún ẹ. Paso ò sí nínú ẹni tí kọ́rẹ́nsì lè sọ̀rọ̀ sí. láyé aṣọlá àbí nǹkan kan Paso ìlú ọkọ̀ gbé ẹ débẹ̀ tó nílé ayé ẹ Paso ló yẹ kó gba bóyá 1M àbí 2M owó tó rí láyé ẹ ṣé irú èèyàn yẹn tó o bá tiẹ̀ ti ga tó ọmọ ẹ bá jọ́nà rébù tó o bá wà lọ́wọ́ ẹ tó o ṣe kínní ṣé irú Paso ló ń kó máa rí tí kò máa sọ̀rọ̀ sí. mo sì ń ṣe wàásù fún ẹni o fún kọ́rẹ́nsì mo sì ń ṣe wọ́n nìfẹ́ tó o bá tètè lọ mọ bó ṣe máa bẹ̀ bó ṣe máa túbá tímọ́tì tó jálẹ̀ màá sọ̀rọ̀ sí ẹ tó máa pọ̀ gan. ṣé ọmọ ẹ pé Yorùbá ní títẹ́ nìkan bàbá jẹ́ tẹ́nìkan ń dáṣá. sì Three Leather tó fi kú kọ́rẹ́nsì sí Three Leather náà ọmọ kan tí ṣe gbọ́dọ̀ yìí tiẹ̀ náà wọ́n máa sọ̀rọ̀ sóhun náà because ọ̀rọ̀ Three Leather òun náà ló fàjà láàrin Paso àti kọ́rẹ́nsì. tó fàjà kẹ báwo. but mo jẹ́ èèyàn kan tó yẹ pé mi ò tí ì rí voice olórin tí mi lè lò voice olórin tí mi ò lè lò Òṣùpá ń kọ́ ó ṣọ̀wọ́n. ojúde ìgbé kan tó rè sáyìrì mi ẹ̀bọ̀ra tí kò gbùdì mo ti dé. Calypso junior mi lòun náà Gbénga Àdìsá junior mi ni Abẹ́òkúta iye ọmọ ayinra Alhaji Ṣẹ̀fí Àlàó nínú tẹ̀lé. yes irú Alhaji Ṣẹ̀fí Àlàó sì mi ò lè sọ pé ọ̀gá mi nídìí iṣẹ́ fújì. ìwọ olórin àdúgbò mi ibo ló ti dé tó ṣe mọ́ láwùjọ tó fẹ́ máa yájú sídé olú mi alákọ́ni bó bá dánrú ẹ̀ ò wá jẹ kòbókò ni. olórin àdúgbò mi tó ń yájú sídé olú ó fẹ́ jẹ kòbókò ẹnìkan lè máa bá rù mí. a kó àsìkò yìí. ẹ wò wá ni ẹ sà. Jackson sá. iṣẹ́ fújì. yes. kí lẹ lè sọ ń pa ẹ̀. nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ fújì tó pọ̀ màá bẹ̀rẹ̀ látòrí àwọn tó jẹ́ àwọn ọ̀gá wa tó wà lókè tá a bá lẹ́nu iṣẹ́ yìí àwọn tó jọ́gá wa tá a bá lókè ǹjẹ́ mélòó nínú wọn tó jẹ́ pé wọ́n fẹ́ kọ́ wọn incoming artist torí mi lè pera mi ní incoming artist torí iṣẹ́ yóò ṣe 10 years kì í ṣe 20 years kì í ṣe 30 years tí mo ti wà lẹ́nu ẹ̀ ǹjẹ́ mélòó nínú àwọn tó jọ́gá wa wájú yẹn ló fẹ́ káwọn ọmọlẹ́yìn wọn ká dàbí ọ̀wọ́n àbí mélòó nínú wọn la lè sọ pé èèyàn báyìí mo ti ṣẹ́ẹ̀pù forí èèyàn báyìí mo ti ṣẹ́ẹ̀pù forí olórin báyìí ni mo gbé olórin báyìí ni mo ṣe nǹkan fún. Paso ti fọwọ́ yín sókè rí o. ó ti yé Paso ti fọwọ́ mi sókè rí ní Ṣódẹkẹ́ dé tó ní Paso Ẹ̀gbárè ó ti yé. ṣóre kọ́ nìyẹn. oore ní ṣe rí nǹkan tí mo sọ as in okay olórin mélòó nínú àwọn tó wà wájú yẹn ló lè sọ pé orin báyìí mo ti ra mọ́tò fún ẹni báyìí mo ti rán lọ Mẹ́kà ẹni báyìí mo ti rán travel out. sọ̀rọ̀ yẹn ni kó lórin tó wà wájú náà tó ń bọ̀ lẹ́yìn Mẹ́kà. tí n bá wà nírú position wọn kan ó mọ ohun tí màá ti ṣe fún. ẹ̀dùn ọ̀rọ̀ fújì là ń sọ ẹni olórin mélòó ló wà lókè tó ń fẹ́ káwọn tó ń bọ̀ lẹ́yìn kan ga mo á rán yín létí tẹ̀yin bá gbàgbé pé ẹ̀yin náà lẹ sọ pé Paso ti fawọ́ yín sókè rí. gbogbo ayé dẹ̀ rí mo ṣiṣẹ́ lórí ẹ̀ tó pọ̀ gan-an mo ṣiṣẹ́ tó pọ̀ lórí ẹ̀ gan-an but ṣe rí Ọlọ́run nìkan ṣo òun ló mọ̀ràn àjọ ẹ̀dá torí gbà mí wà èèyàn máa face àwọn challenges oríṣiríṣi so ìgbà mí náà dẹ̀ wà tó jẹ́ pé Ọlọ́run máa fi ẹ́ pamọ́ téèyàn nímọ̀ pé Ọlọ́run fi ń pamọ́ ni wàá máa wò pé bí mo ṣe ń ná mo ń try tó bí mo ṣe ń gbàdúrà tó bí mo ṣe ń kírun tó bí mo ṣe ń lọ ṣọ́ọ̀ṣì tó bí mo ṣe ń tojú bọlé tó Ọlọ́run dẹ̀ mọ̀ pé kíní tó ń béèrè yìí nǹkan ẹni ìwọ náà ló sì máa lò bọ́ tí n bá fún ẹ́ táìmù yìí inú kó jórí wíṣẹ́ máa ti lò inú kó jẹ́ orí àárẹ̀ tàbí orí àìsàn ni máa ti lò inú kọ́lọ́ ti mẹ́mi olúwẹ̀ lọ. ọ̀tọ̀ lọ́wọ́ máa fi ẹ́ pamọ́ wàá máa ní gbàgbọ́ pé àdúrà yẹn ò gbà. meanwhile àdúrà yẹn gbà. Ọlọ́run ọba nìkan òun ló lè bá wa tó iṣẹ́ fújì torí agboolé fújì kọ́lọ́fín tó wà ń bẹ̀ tó pọ̀ jù. Kọ́lọ́fín. bẹ́ẹ̀ ni èwo ló ń jẹ́ kọ́lọ́fín. ilé yìí yóò fẹ́ gbà fún yìí yóò fẹ́ gbà fún yìí yóò fẹ́ gbà fún yìí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ala nífàrà wa dénú a kò ń fojú bára wa ṣe ní èmi ní ìsìn ni mo mọ ara mi àṣìṣí inú mi sólórin ẹgbẹ́ mi
torí ní ò dàbí gbá tá lè ṣí. Ìyàwó tá jọ ń jẹ tá jọ mu tá ń bọ́ lójoojúmọ́ ó ṣe kú pààyàn. Ọ̀rẹ́ tá jọ mu jẹ tá jọ mu tá ń wá ohun tó máa jẹ tá ń wá bẹ́ẹ̀ máa ṣoríire ó ń ṣe kú pààyàn. Bẹ́ẹ̀ ó wà ní ọ̀gá àtọmọṣẹ́, bẹ́ẹ̀ ó wà ní talent àti mirent jàre àti landlord ó wà láàrin wọn bẹ́ẹ̀ náà. So that's why ló fi jẹ́ pé ọ̀rọ̀ iṣẹ́ fújì ṣá Ọlọ́run nìkan ló lè bá wa tò. Torí nǹkan tí mo rí ní iṣẹ́ fújì ni pé ó dìgbà tá bá lè máa gbà fúnra wa tá a nífẹ̀ẹ́ ra wa dénú. Tí a wò wípé wọ́n ní orogún iṣẹ́ orogún òwò ìfún orogún iṣẹ́ ó ju orogún ilé ọkọ ìyálé àti ìyàwó lọ. Ṣé o di sáà? So Ọlọ́run nìkan kò sẹ́ni tó lè tó torí nǹkan yẹn ti wọ́ láti òkè. Ẹ wo bàbá yìí Olóhùn Yọ̀ Fatai Olóhùn Yọ̀ Fatai àti Àyìnlá Ọmọwúrà wọ́n jà tó fi kú ni o. Àpàlà làwọn ń kọ. Yes, àpàlà ló ń kọ. Mò ń kàpàlà òun kọ jùjú mò ń kọ one man band mò ń kọ sákárà orin ni gospel orin ni. Ọmọ tó ń kọ ní Muslim orin ni gbogbo àjọ ń kọ. Ó fọ̀rọ̀ orin ó ti wọ́ kíní yẹn ti wọ́ látòkè. Ẹ wo Barrister àti Kollington, ẹ wo Paso àtòṣùpá. Kò sí nǹkan kan, mo náwó lọ́wọ́ jù ẹ lọ, mo mọ orin kọ jù ẹ lọ, mo ní fáǹsì jù ẹ lọ, ọmọ mi jù ẹ lọ, mo ṣíwájú ẹ bẹ̀rẹ̀ orin. Ẹ mọ gbogbo nǹkan yẹn òun ni ló fà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ di iléeṣẹ́ fújì. Àárín Currency àti Paso àkọ́kọ́ náà nǹkan tó dá wọn méjì pọ̀ Ọlọ́run ọba ló mọ̀. Torí Paso ò sí nínú ẹni tí Currency lè sọ̀rọ̀ sí. Ó yájú sí Paso náà gbogbo wa la gbọ́. Lọ́nà wo? Kò sẹ́ni tí ó gbọ́ ó kọrin bú ó sọ̀rọ̀ sí ó náà náwó jùlọ òun ṣe gbá jùlọ. Ó dárúkọ Paso bọ̀tọ̀ àwọn èèyàn mọ̀ pé òun àti Paso jọ ń jà. Ó ti yé èyí tó dẹ̀ sọ náà tó jẹ́ pé ó fi ta sí Paso directly tó dárúkọ ẹ̀ àgbọ̀ àwò pé ọ̀gá ńlá kinní kan òun àpè sí ẹni kan lè ṣe kinní kan sóhun ohun tó wà nílẹ̀ ó tó pín ojú ara wọn lọ́wọ́ yìí nǹkan kan lè gbé gẹ̀ẹ́sì. Ẹ mọ̀ ohun tẹ́mi kan mọ̀ ni pé àìmọye èèyàn tó ti sọ sí Currency lórí tó lórí tí ò tó irú èmi sì hàn lè sọ pé mi ò tó Currency. Currency ò síwájú mi bẹ̀rẹ̀ eré náà gba tí mo ti ń kọrin ó ń pe ẹ̀gbọ́n Currency ó ń pè ní Kọ̀mí Jackson ó ń gbéni lẹ́gbọ́n ẹ̀ ní lẹ́yìn ẹ̀gbọ́n ẹ̀ Kọ̀mí Jackson ó ń gbéni lẹ́yìn ẹ̀gbọ́n ìyẹn tèmi ti ń gbowó plate mo ti ń lọ plate mo ti ń kó irinṣẹ́ pé wọ́n fẹ́ ṣòpó wọ́n fẹ́ ṣèkó mọ́ wọ́n fẹ́ ṣe freedom fọmọ. Mo sì rí ẹni tí mo ti ṣe freedom ẹ̀ bóyá bíi tó ti wà ní bóyá bíi 37 years nísìn. Yes pé mo ṣe freedom ẹ̀. Mo rí èèyàn tí mo ṣèkó mọ́ tọ́mọ ẹ̀ ti wà ní bóyá bíi 25, 28, 30 years. Now because mi ò lè sọ pé bóyá pé mo ju 50 years lọ. 50 years tí mo ti ń kọrin ọ̀gá ni mo jẹ́ fún Currency òun ọ̀gá ni mo jẹ́ fún tí gbogbo àgbáyé mọ̀. Gbogbo èèyàn kọ́ gbogbo ènìyàn ló mọ̀. Gbogbo èèyàn ò lè mọ̀ ẹ̀yin lẹ ẹ máa gbọ́ ṣé ẹ bá ní gbogbo èèyàn ló mọ̀ yẹn nínú ẹ̀yin àti Currency ta ló mọ̀ jù. Ọmọ jù mí lọ. Ẹ ṣe ń sọ́nsìn ni. Ọmọ jù mí lọ nígbà tèmi ti ń kọrin òun sì wà lẹ́yìn ẹ̀gbọ́n ẹ̀ ni kò tí máa lọ ṣó kó máa dá lọ ṣó kó máa gbowó ṣó kó máa dá lọ ṣó fún ara ẹ̀. Ẹ ti sọrí náà pẹ́ lọ́lé Currency rí. Mo lọlé ẹ̀ àlọ́jà ẹ sọ bẹ́ẹ̀. mo fẹ́ ṣe lọ́ọ̀ṣì késẹ̀tì ni mo dẹ̀ lọ bá mi ò lọ bá pé kó ra nǹkan kan fún mi lọ bá kó fún mi lówó yàrá àtijọ́ tí mo lọ báyìí iṣẹ́ pé ó ṣe mí lájọ 50 adéjọ pure water kan ó ti yé bọ̀ ká gbẹnu ó ti yé yín ṣẹ́rẹ́ ọ̀rọ̀ Paso àti Currency advice ti máa fún yàrá time kan mo ṣe orin kan nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ kó má dàbẹ́ ní pé mi ò dá sí iye kí lẹ sínú orin yẹn mo dá síta ó ti yé kí lẹ kọ mi but èmi kan ní pé jẹ́ ohun tí mo kọ Yankara Mọ́pò ló pè mí láti Amẹ́ríkà jọ yẹn pé ṣé mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé ṣé mi sọ̀rọ̀ sí Currency ni mo ní kó má wọrí mo ní mi láìkí lérí àtẹlẹ́rẹ́ máa búra wọn mo ní mi láìkí ẹ̀ torí mo lè sọ pé kò lè help mi lọ́la kó lọ help mi ní dàsí wa mo ní mi ilẹ̀ mi ìfẹ́ mo wá ń sọ fún mo ní mo sì ń ṣe wàásù fún ẹni o fún Currency mo ń sọ fún bẹ́ẹ̀ pé mo ṣe ń pìṣì fún ẹ bó ṣe ṣe wàásù fún ẹni o mo nítorí Paso ìṣẹ́ tó yẹ kó máa sọ̀rọ̀ sí rárá. Ṣórin náà lẹ fi sọ. Orin ni mo fi sọ Paso sí náà tó yẹ kó máa sọ̀rọ̀ sí mo ṣe ń ṣe wọ́n nífẹ̀ẹ́ tó bá tètè lọ mọ bó ṣe máa bẹ̀ bó ṣe máa túbá kí mọ́tì tó jálẹ̀
màá sọ̀rọ̀ sí ẹ tó máa pọ̀ gan nígbà yẹn èmi gbọ́ ọpọ́ tuntun bá o ní ìbá wọn dẹ́kun. so nǹkan tẹ́mi kọ́ nínú ẹ ni pé Paso sínú èèyàn tí Currency lè sọ̀rọ̀ sí tó láti ránnu gbọ́ngàn kò ṣẹ̀yìn kan náà àti dìde Currency wọ́n tọ́ lọ ló ń gbèyàn ga o kò tà dìde Currency kò ṣẹ̀yìn Paso. Paso dẹ̀ jẹ́ tó kú fún Currency gan aláì kú fún Currency gan wọ́n dẹ̀ gbàsọ lẹ́nu ẹ̀ gan tó pọ̀ bí àṣẹ òun náà láyé aṣọlá àbí nǹkan kan Paso ìlú ọkọ gbé ẹ débẹ̀ tó nílé ayé ẹ Paso ló yẹ kó gba bóyá 1M àbí 2M owó tó rí láyé ẹ tí bàbá ìdídì lọ gbé ẹ tí Paso dídì lọ gbé ẹ lọ bá bàbá yẹn èèyàn ọmọ òun nìyẹn nǹkan kan kó bá wọn ẹ̀pẹ́ ọkọ máa ṣe gbá kó bá wọn ṣàwó ṣé irú èèyàn yẹn tó bá tiẹ̀ ti ga tọ́mọ ẹ bá jẹ́ honorable tó bá wà lọ́wọ́ ẹ tó ṣe kínní ṣé irú Paso ló ń kó máa rí sí kó máa sọ̀rọ̀ sí first tèmi kó máa fún ṣá ó ṣá lọ mọ bí gbogbo nǹkan yẹn bóyá máa tán torí àpèkò lẹ́yìn àgbà ọmọlẹ́yìn máa ṣe tójú bẹ́ẹ̀ fún ṣé mọ̀ pé Yorùbá ní ti tẹnìkan bàbá jẹ tẹnìkan ń dáṣá sì tiri lẹ́dà tó fi bú Currency sí ó ti ní nǹkan tó ti wà lọ́wọ́ ẹ̀ báyìí àwọn tó fún London àwọn tó fún lamẹ́ríkà tó fún lọ́fẹ̀ẹ́ àìmọye owó bẹ́ẹ̀ náà àti kọ́ ó ti ní star tẹ́lẹ̀ o nígbàdàn wọn bẹ́ẹ̀ àtẹ̀tíjọ pàdé dáadáa Paso at 50 ní àtẹ̀jọ ṣe ni nínú studio kan náà ó ti yé ṣùgbọ́n akọ́ wípé ó tásìkò ní nǹkan tó sì ní í gbà lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ fáǹsì Paso náà fáǹsì Paso ṣe fún ló pọ̀ jù ó ti tásìkò but ọ̀rọ̀ yẹn dàbí òwe tí mo pa sí pé àpèkó lẹ́yìn àgbà ọmọlẹ́yìn máa ṣe irú ẹ̀ fún sẹ́mi pé olóòtú tí Currency ò bá sọ̀rọ̀ sálàyé tí ò bá sọ̀rọ̀ sálàjì ní tó ṣẹlẹ̀ yẹn ò lè ṣẹlẹ̀ o káàtì ẹ̀sọ́ pọ́nmọ yẹn ti ń wá opportunity tẹ́lẹ̀ tó lè fi blow àbí tó lè fi sọ̀rọ̀ sí Currency fi àyè yẹn lẹ̀ fún láì yẹn tán ó jẹ́ kọ́mọ yẹn ríbi wọlé sóun lára ká ní kò fà ilẹ̀ ó possible ó ṣeé ṣe kọ́mọ yẹn máa bù Currency kó lọ mọ bóyá máa tú bá tán pátápátá tíní lẹ́dà náà ọmọ kan tí ṣe bọ́ọ̀lù yìí tiẹ̀ náà wọ́n máa sọ̀rọ̀ sóun náà so tíjà yẹn bá ti tán kó jẹ́ kó tán ó bẹ Currency àkọ́kọ́ Currency jùlọ lọ́jọ́ orí ìkejì gbogbo ta lórí náà kò lówó lọ́wọ́ tó Currency ṣe ti ọ̀sán gbogbo ìlú another country tí Currency ti lọ kò débẹ̀ rí ó dẹ̀ tún ní ìgbà tí Currency ti ń travel òun ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni ṣe ọdísán ṣojú ìṣáájú. Ìbàdàn nìyẹn mo fẹ́ ká padà sábẹ́kúta ẹ ń sọ̀rọ̀ pé ti pẹ́ ń diṣẹ́ fújì ẹ sọ díẹ̀ fún wa nípa bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nílùú Abẹ́òkúta tó ráhùn tó ṣẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́ ẹ dárúkọ àwọn olórin tẹ́jọ́ dìde. Landuma ò sí ní òní diṣẹ́ fújì Landuma ò sí ní òní Abbas Àjàsá eégún olórin ọ̀gá ni máa pè wọ́n ṣá. mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin nílùú Ẹ̀gbá táwọn olórin tẹ́jọ́ ń dìde bọ̀ nígbà tẹ́ bẹ̀rẹ̀. Nígbà tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ fújì pé mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin àti school ni mo ti bẹ̀rẹ̀ mo ní àwọn group bíi 3 sí 4 kan ẹ̀ tó bá ti di break time tàbá ti jáde bẹ́yìn abẹ́ẹ̀gì ọdọ́ kan wà ní Africa School Ìgbórè ibẹ̀ ni máa lọ kóra wa sí máa mú pen pẹ̀lú sheet of paper máa wá ya èèyàn tó ń kọrin máa ya máìkì sí lẹ́nu máa rán ọmọọṣẹ́ mi àwọn pàdé mi yẹn máa kó wọn jókòó so a máa kágolo bíi 3 a máa ní eléyìí sakara o eléyìí omele o eléyìí jazz. nǹkan tẹ́ ń ṣe yẹn ń bolẹ̀ ti tààpẹ̀. mi ì tààpẹ̀ bí kankan because ohun tí mo mọ̀ ni wípé iṣẹ́ yẹn ká sọ pé iṣẹ́ ta fúnyàn látọ̀run. ìṣe bẹ́ẹ̀ ń wọ àwọn kan tó. no kí mọ́ mi tó kú mọ́ mi sọ̀tọ̀ kan fún mi wọ́n ní bàbá mi wọ́n ní ó bímọ tó pọ̀ ó dẹ̀ fẹ́yàwó tó pọ̀ gan wọ́n ní bọ́ọ̀tì bàbá mi nìkan ṣo ló ń kọrin nínú ọmọ tó bí. lábẹ́òkúta ẹ̀. ní Abẹ́òkúta ẹ̀. so ṣolórin ni bàbá yín ni. olórin ni bàbá mi Olúyẹmí Eréyẹmí Àkànbí ọmọ ọmọkọlọ́ọ̀kì ni bàbá mi ọ́fíìsì wọn wà ń bẹ̀ up till now. irú orin wo ló ń kọ. sakara ni bàbá mi ń kọ. so kí ni máa ń fa ọ ni pé wọ́n wá nínú gbogbo ọmọ tí bàbá mi náà bí ìyàwó méjì ni bàbá mi fẹ́ ìyá mi àti ìyàwó wọn ìyá mi nìyálé so wọ́n nínú àwọn ọmọ tí bàbá mi bí pé mi nìkan ṣe náà ni mo yà sí iṣẹ́ fújì yẹn so ìyá mi wá ní tó bá ti ń ṣe pé láti kékeré mi tó bí wọ́n ń ṣe patí ń bì kan pọ̀ lórin wọ́n níbẹ̀ ni máa lọ jókòó sí wọ́n níjọ́ kan nínú gbọ́ wọn kó wá ń ṣe patí ní Àgóòdo wọ́n ní mo wá lọ síbẹ̀ wọ́n ní mo dé bẹ̀ wọ́n ní gbogbo ọmọ kékeré ẹgbẹ́ wọn ní gbogbo ojú kò báyọ̀ náà jẹun wọ́n ní kí n dẹ̀ jẹun wọ́n ní mi jẹun wọ́n ní bí eléré yẹn lọ́wọ́ tí wàá mú pépé ẹgbẹ́ ni mo jókòó sí báyìí tí mò ń wò títí wọ́n ní orúkọ wọn yẹn wá pè wọ́n pé ìyá lágbájá ẹ fi ọmọ yìí lẹ́ o
ìtọ́mọ̀ ẹ̀ tí ń kọrin ní ìsìn kò ju bí ọmọ ọdún méje sọmọ ọdún mẹ́jọ lọ láti ìgbà tó wà primary 1 ó ń lọ bí ọmọ ọdún 12 13 ní ìsìn ẹ wò gbà tó ti dé bí gbọmọ ẹgbẹ́ ló jókòó tó ń jẹun wá ìkú jẹun olórin ló lọ jókòó tì wọ́n mi náà wá sọ fún wọn pé ẹ jẹ́ kó débi náà ní ìsìn tó bá dé blessing náà ènì jẹun oúnjẹ yẹn bí ènì jẹun ẹ jẹ́ kó débi God so good wọ́n nígbà tí máa débẹ̀ wọ́n ní mi jẹun tó tọ́ of which olórin yẹn ti stop ńgbà yẹn ló mú mi wá jókòó wọ́n ní bólórin yẹn ṣe stop bó ṣe start padà ọ̀wọ́n tó tọ́ orogún wọn pé ìyá àlà ni má wọkọ̀ rẹ̀ ó tún lọ bẹ́ẹ̀ lẹ́sẹ̀yìn ìbẹ̀rù tún lọ ó tún máa gbá bẹ́ẹ̀ lọ lẹ́sẹ̀yìn ìbẹ̀rù tún lọ wọ́n ní kò dẹ̀ pẹ́ wọ́n ní mo kàn ṣẹ́wọ̀n mo kàn wúrà àbáyé mo kàn díje ní bá tún sáré gba ibẹ̀ yẹn lọ wọ́n náà wá jókòó jọ kejì jọ ẹgbẹ́ sọ́wọ́n yàrá kíní yóò ṣe nǹkan tó mọ ìyá àbàdà bá ń lé iṣẹ́ bàbá iṣẹ́ àbẹ́ náà ni jẹ́ kí n ra fọmọ ilẹ̀ kó máa ṣiṣẹ́ ọ̀nà olùwọ̀n fífi mí lẹ̀ kí n máa ṣiṣẹ́. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yẹn. so mo ṣáà ń ṣe wẹ́ mò ń ká gbólómi jọ bẹ́ẹ̀ mò ń ká gbólómi jọ bẹ́ẹ̀ mò ń ká gbólómi jọ bẹ́ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ó wá dọdún kan à ń pe bàbá yẹn ní ohun ọlá òṣè bàbá Rashidi ó jẹ́ bí ẹ̀gbọ́n sí mi nígbòrè so ẹ̀gbọ́n tí mo sọ yìí wọ́n ń ṣe disc ọmọ bádé yìí nígbòrè ẹ̀yin wọ́n yẹ ìsílẹ̀ tiwa ó wá dọjọ́ yẹn à ń ṣe ọdún new year bí mo ṣe ń bọ̀ ọjọ́ yẹn pàápàá báyìí mo kò délé mi mo kò bá ọgbọ́n fámìlì ogun wọn ti jókòó wọ́n fẹ́ gbọ́ oúnjẹ ọdún wọ́n fẹ́ ṣe kíní bá tún kí oní mi wọ́n lẹ̀ pẹ̀lú agolo ilé àkọ́kọ́ kọ́ dẹ̀ wà ní ẹgbẹ́ ilé wa bá bọ́ síbẹ̀ bá tún bẹ̀rẹ̀ sí ilé agolo mi bá tún kọrin mi bá tún kọrin mi bá mo ń kọrin mi ni mo ń jó tí mò ń láàgùn àwọn pàǹtí mi kọ ní ṣáàkì àràbà bóyá pè mí ní ẹ̀ pé adéolú wá bì bẹ́ẹ̀ lọ́ba ṣé tó bá rí irinṣẹ́ wa kọrin mo ti bá irinṣẹ́ mo ní máa kọrin ó ní ẹ̀ mo ní máa kọrin àwọn oníbo ló ti máa rí irinṣẹ́ báyìí mo ń sáré lọ bá bàbá Rashidi yẹn nìyẹn ọlá òṣè ọmọ bá dé yìí bá ní ẹ̀gbọ́n mi ẹjọ́ torí Ọlọ́run mo ní ìdí spíkà yẹn mo fẹ́ fi play ní nǹkan kan ẹjọ́ torí Ọlọ́run máa fún yín lówó bá ní èlò máa fún un mo ní ẹ̀yin ní kẹsàn-án tẹ́ máa gba bá ní àgbà 50 naira ní ẹ̀dẹ̀jọ́ torí Ọlọ́run ẹ̀dẹ̀ gba 30 naira lọ́wọ́ mi ó ní 30 naira ó ní òun lè gbà ju 40 naira lọ ní 40 naira bá sáré wálé padà bá àǹtí mi pé àǹtí mi ẹjọ́ 40 naira ni wọ́n sọ pé wọ́n máa gba ó ní 40 naira bá àǹtí yẹn ṣe tọwọ́ bọ̀ gbé kó 20 naira lẹ̀ nìyẹn ó kó 20 naira lẹ̀ ìkọ́nà fámìlì wa náà yìí náà fi 10 naira kún owó kún 10 naira bá ní ẹ jẹ́ kí n kó lọ fún pé tí n bá pílè tán ó mọ̀ kí n máa pawó máa fún wọn ní balance tó kù bá sáré kó owó yẹn mo kó lọ fún máàlù yẹn ṣàkó spíkà jáde fún mi mo bẹ̀rẹ̀ sí ní forí ru spíkà yẹn nìyẹn pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bí nílùú kan àṣàrò spíkà yẹn jáde síta mo wá wò pé ṣé náà gbólé wa ni máa ti play ẹ̀bùn ni máa ti play jẹ́ kí n lọ play wájú mọ́sálásí mọ́sálásí Ìgbòrè Central Mosque àwọn ṣẹ̀fíù nǹkan tó wà ní Ìgbòrè àwọn alájì gbà ẹ̀ mo ti ń lọ wọnú àwọn alájì yàrá àṣọ àwọn alájì ti ń gba níṣẹ́ bí àmì iṣẹ́ 1,500 2,000 nígbà yẹn iṣẹ́ tọ̀wọ̀n ló ń gbà yẹn ẹ ṣàṣẹ síwájú bẹ́ẹ̀ ni mo ṣàṣẹ síwájú mọ́sálásí yẹn mo ṣàṣàdé jámájámá a lọ mú agolo míìkì ńlá ni kì í ṣe kéré o a lọ mú ajá orí ẹ̀ àfilálọ̀ sí àfilálọ̀ yẹn a fi ṣe dọ́bùtọ̀ a lọ ra sákárà aṣájàmá àwa sákárà àwa omele àṣàpìlẹ̀ mú wá play àwọn èrò tí wá pọ̀ gan láti bí mosque yẹn wọ́n pọ̀ lọ bímọ lọ́dẹ báyìí wọ́n pọ̀ lọ bí ìyànà gbóré báyìí wọ́n ti pọ̀ ọ̀rẹ́ tó ń kọrin mọ́ tó ti bò mí mọ́lẹ̀ cause mo ní sports station táńtà mi náà láti kékeré tí ìkọ́nà ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi à ń pẹ́ níyẹn ní bọ̀dá Akeem Onírú ẹ̀gbọ́n chairman àwọn olórin that is Morufú Onírú ẹ̀gbọ́n yẹn like mi gan láti kékeré fún Onírú kò tí ì kọrin kò tí ì òun ni mò ń bá bọ̀ yìí bí wọ́n fi ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin so bọ̀dá yẹn ṣáà lọ gbé bẹ́ǹṣì kan ó ṣáà gbé mi sórí bẹ́ǹṣì yẹn pé gbé mi sórí bẹ́ǹṣì yẹn àwọn èèyàn wá rí mi bẹ́ǹṣì yẹn wọ́n tún bò mí wọ́n wá lọ gbé tébù bí tébù tó fi ń tọ́ ń to nǹkan sí wọ́n wá lọ gbé wọ́n wá gbé mi sórí ẹ̀ so tí mo fi free jọ yẹn tí mo ṣáà fi kọrin láti fi pawó ìgbà tí mo play tán mo fún bọ̀dá yẹn ní ṣéǹjì tí mo wá kó owó tó fi dá mi lókòwò yẹn mo wá kó lọ sí ilé lọ fún àǹtí yẹn wá ní àwọn fún mi ní owó ní àwọn ò gba owó yẹn padà ìṣàkówó yẹn mo kó fún mọ́ mi nígbà tó wá di ní ìdá pé wọ́n fún Onírú ó ti ń kọrin kì í ṣe pé ó ń lo mic
ó máa ń ṣe practice nínú agboolé wọn ní gbogbo ìgbà yẹn, ó máa ń ṣe practice nínú agboolé wọn ni. So ọlá pé nǹkan tí mo ṣe yẹn ọdún tó wá tẹ̀lé ìrántí ọdún yẹn mọ́, bóyá tùnú àwẹ̀, bóyá léyá, bóyá Christmas, bóyá New Year náà ni mo tún wá gba irinṣẹ́, mo wá kó irinṣẹ́ yẹn sínú agboolé wa yẹn gangan nínú ilé àkọ́kù tí mo ní gbà tí mo ti máa ń kọ nìyẹn, mo wá kó irinṣẹ́ yẹn síbẹ̀. òun ṣe lọ́dọ̀ òun nírú níbi tó ti ń practice, wọ́n máa ń wọ́dọ̀ tèmi náà ti ń practice nínú agboolé. Practice wa yẹn ó ti fẹjú, but pé àwọn méjì a máa ń kọ́ kọrin pé a lo speaker èmi ni ṣe ọdún sàn. wọ́n wá kó irinṣẹ́ yẹn síbẹ̀ jẹ́ onírú wa wá, ṣùgbọ́n onírú ṣe wá wọ́n múra, wọ́n ṣe anything, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n wá jókòó. àti pé bọ̀dá kan ní Yahya Gaddafi yẹn onírú jókòó, Yahya Gaddafi jókòó, oríṣẹ́ àná ni mo lò, mo kéré iṣẹ́ àná ni mo dúró sí. ìjọ ẹ̀ lọ́hùn tí bá ti jókòó sórí iṣẹ́, tí bá ti dúró sórí iṣẹ́, tí bá ti kọrin, Yahya Gaddafi yẹn ò mọ̀ nípa music, ó máa kọ́ Sharman lórí tó máa kọ́. so tó bá ti wá kọ́ Sharman lórí, èmi máa bọ́lẹ̀ fún Sharman lórí chair, Sharman bọ́ síbẹ̀, máa gbé máìkì fún wọn. orin tí ẹni yẹn kọ́ wọn máa kọ́, tó bá ti kọ́ nìyẹn tán ó ti tán, kò sóni mọ́. màá tún máa play lọ bóyá bíi 30 minutes, bóyá bíi 1 hour. ẹni yẹn bá tún ti kọ́ wọn lórí tó máa kọ́, màá tún wá bá mi, màá tún bọ́lẹ̀ fún wọn lórí chair. àṣẹ bẹ́ẹ̀ ọdún yẹn lọ àpawó. owó tá a bá pa ní ọdún yẹn lọ́hùn inú lánàá pátá ńlá la pa sí. àwa lọ sí ilé ọmọ mi onírú, àwa lọ gbóhùn yẹn fún mọ́mí onírú. owó tèmi àti mọ̀mí fún tá a pariwo pé a ní ìdánwò nǹkan báyìí. ìyá yẹn sábà ka gbogbo owó yẹn, ìyá yẹn dẹ̀ káwó yẹn, ìyá yẹn kó wa fún wa. ipò wa rèé ohun tá a need ká lọ ra o, bá a ṣe kóra wa lọ́dọ̀ bàbá onílù kan tó wà ní odò Ọ̀yọ́. ẹjọ́ wá fọ́ọ̀mù báǹdì pọ̀ ni. àjọ fọ́ọ̀mù báǹdì pọ̀. ẹ̀yin àtonírú. yes àjọ ń ṣe bẹ́ẹ̀. báǹdì kan náà lẹjọ́ ń lò. àjọ lo báǹdì kan náà. àti àjọ wà. wọ́n fẹ́ ṣeré nísìnyí, èmi àti wọ́n jọ máa ṣe ni, èmi fẹ́ ṣe, èmi àti wọ́n jọ máa ṣe ni. ìyẹn onírú mọ̀rọ̀ fún. yes. bọ̀ ṣé láti ilẹ̀ náà lẹ ti ń lo style Paso. àti ilẹ̀ mi ò lo Paso láti ilẹ̀. mo ń kọrin bíi fọ́ọ̀sì bàbá mi. yes. kí ló wá change ẹ̀ sí ti Paso. Paso jẹ́ mentor mi, ó jẹ́ èèyàn tí mo like. ẹ kò sí kẹsẹ̀ tí wọn tó lè jáde láti kékeré mi yẹn máa ṣáàrí pé mo rà tó bá já láyọ̀ kẹsẹ̀ tó máa yí yẹn, tó bá já máa tún lọ rà mí. but mo jẹ́ èèyàn kan tó yẹ pé mi ò tí ì rí voice olórin tí mi lè lò, voice olórin tí mi ò lè lò ó ṣọ̀wọ́n. ojúde ìgbé kan tó rè sáyìírì mi ẹ̀bọ̀ra tí kò bùjì mo ti dé. ọba sùlí àbára kí mo ní ohun ọmọ látòkùn bọ̀ kan pè dára. ẹni sùúrù, ẹ má fi kọrin tó ti kọ, ẹ fi compose orin tí yín kí n gbọ́. mi lè fi compose orin mi. mi lè fi compose orin mi. mi lè fi compose orin torí orin pé bẹ́ẹ̀ kọ́ yẹn sìn, èmi náà lè kọ́ bẹ́ẹ̀ kọ́ yẹn. yes. wọ́n tún gbé kan dédé sáyìndì mi ẹ̀bọ̀ra tí kò. ó yẹ wá gbọ́ fọ́ọ̀sì mi sí fọ́ọ̀sì tí. ó yẹ fún mi Paso. easu emi Pasuma o romode o gọ́fàdà o ìjọba lọ́gá ńlá. bẹ́ẹ̀ ọba kẹ́hìn káàkiri kó ṣe o ẹ ò lè fẹ́ni tó ṣe ẹni tí ò ṣe hà. mo ń bọ̀, orin ta lẹ kọ yìí. orin mi. ẹ lè change ohun yín fún ti Paso láti compose. yes. bọ̀ kò rọrùn láti. toró jẹ́ mẹ́ntọ̀ mi. ok Òṣùpá ńkọ́. Òṣùpá mẹ́ntọ̀ mi ni. bọ̀tẹ́ ẹ lè. mi ò fi bẹ́ẹ̀ gbọ́ wọn. jẹ́yàn ká sọ pé ó ṣe o. ìjàfo bẹ́ẹ̀ yan ṣe yàn a ò ní sọ pé ó ṣe yàn ẹni bá ń sá o bàbá sí ẹ sí inú ọ̀run bàbá ò bá jẹ́ níbẹ̀ a ò lè sọ ọjà fún. gbogbo tó tọ̀nù o lórí Paso ni o Paso o ìjọba ọ̀gá ẹnu òsì lára o bí afọ́kẹ́ rí àmú o tìyàn Yorùbá o àwọn Yorùbá sẹ́ tìyàn Yorùbá o tọ́pẹ́ ní kémù o bá a sì tẹ́tí ẹ bá jáde o wọn ò pé kú wọn ò pé rùn wọn ò pé sáré o torí mo fẹ́ dé inú amúpẹ́rì Paso tí bọ́dà Paso lẹ́ni bí ẹni òun lè yàn bí èèyàn ló jẹ́ ká fi bọ́ọ̀dì máa gbé fún ọlọ́rin wọn lẹ́ kó tó jẹ́ Paso ló gbé fún ọ ipò ṣe é lè kíní tí ò lè yẹ ìjẹ́ ìtọ́ èéfì gbà fún ẹ ní Ọlọ́run bá gbà fún ọmọ èèyàn tí ò bá gbà fún o ẹ máa dálẹ̀ ẹ̀kọ́ á tó mọ̀ ogunlọ́gbọ̀ èèyàn bá ti gbà fẹ́ ọkọ̀ -1 nínú 1 million kòkò káyé ẹni mìíràn progress wọ́n ṣe lásán àní ọjà fún wọn lè ṣe ẹni ò lè ṣe lásán láàlá lásán yẹni tó sọ kò fọ́sọ̀ nínú ìgbò yẹn rò kó rọ́sàn kò rí bara díndín àfihàn ẹlẹ́ni tí ó bá ti gbà fún Paso òfààlà bí ìjọba àwọn tó gbà fún Pasuma tó gbà fún Kadoso tó gbà fún Shafiu
tó gbà fún Pasuma tó tún gbà fún ọ̀gá ńlá Adéolú gbogbo wa pátá wágán gba ìrẹpẹtẹ rẹpẹtẹ. ọ̀rọ̀ àwọn tí ó bá ti gbà o ọ̀rọ̀ wọn ò ṣe má gbà bí ẹni gbàgbà ọtí ní Paso ṣe sọ fún wọn pé ó di nígbẹ̀yìn wọn á padà wá ó gbọ́ ó di nígbẹ̀yìn wọn á padà wá tún bá fàyè dúró mọ́lẹ̀ àrídùnnú nìyẹn mo ṣe pààrọ̀ o bí ti bá dé tí bá pè dé bẹ́ẹ̀ o wọ́n pọ́n mi lé wọn náà mọ́ Pasuma ní ìjọba tó bá pè dé bí ẹni pé ìjọba ọ̀gá wọn bàbá wọn o bàbá wọn ọ̀gá wọn àtòkè àtilẹ̀ tí Paso ló ṣe déédéé gbogbo aṣọ tí Paso bá wọ̀ àti bàtà tí Paso bá wọ̀ ká sọ fáàtì rẹ̀ gíní lára àwọn gbajúmọ̀ tó ń bẹ ní gbòòrò tí wọ́n mọ̀ fashion dáadáa aṣọ tí Paso bá ti wọ̀ irú ẹ̀ lọ́wọ́ tó fi ń jayé ọ̀gá sá. ìgbà tí wọ́n di pé mo wá dúró lórí fẹ́ẹ̀sì Paso yẹn àwọn fans wọn ló wá ń pariwo Paso Ẹ̀gbá Paso Ẹ̀gbá Paso Ẹ̀gbá Paso Ẹ̀gbá Paso Ẹ̀gbá tí wọ́n ti ń pariwo Paso Ẹ̀gbá yẹn wọ́n ti ń mú mi lára kí Paso tó ṣẹ̀wá wáṣọ rẹ̀ kẹ́dì kálàjì tó wá fà mí lọ́wọ́ máa ti tó bí i 7-8 years now torí mo rántí incident tó ṣẹlẹ̀ nígbà tí mọ́mí Zainab tó kú yẹn 2018 ni 2018 sí ìta bá ṣe 7 years 7 years kò dẹ̀ tí kù nígbà yẹn tí Paso fi wá mọ́ ń bọ̀ ká sọ pé bí i 9 years èmi ni Paso kọ́kọ́ mọ̀ kó tó mọ̀ 3 leather ṣe rí Àjùmọ̀bí Òkúntànú ẹni tó lọ ń bá rún because nígbà kan mi ò rí ṣú Àlàjì tí mi ò lọ báwo lẹ ṣe mọ̀ pé Paso mọ yìí ṣáájú 3 leather Paso mọ̀ mi ó mọ̀ mi ṣíwájú 3 leather dáadáa ọmọ mi ṣíwájú ẹ̀ okay for example ẹ gbọ́dọ̀ story tí mo sọ pé nígbà tí mo ti ń kọrin Currency ó sì ń gbèrè fẹ́gbọ́n ẹ̀ ni kẹwàá wò sí 3 leather gbà yẹn ojú inú la máa fi wo nǹkan yẹn o 3 leather ti lè bá kọrin ṣe ọdísàn ó ti lè máa kọrin kóun náà ti máa gbàgbó ṣe ọdísàn wọn ò tí mọ̀ kò dẹ̀ tí sí crowd. ṣe mọ bí 3 leather ń sìn ó dàbí Paso ti fawọ́ ẹ̀ sókè ńbàdàn. Paso Àlàjì ti lọ sí Ìbàdàn nígbà tí ní ọ̀rọ̀ tí mo sọ síwájú lẹ́ẹ̀kọ́ pé tí tẹnìkan bá bàjẹ́ tẹnìkan dà ó ti yé because ọ̀rọ̀ 3 leather òun náà ló fàjà láàrin Paso àti Currency. ló fàjà kẹ. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ ló fàjà láàrin wọn méjì. náà ṣe bẹ́ẹ̀ nítorí Currency sọ̀rọ̀ sí Paso ni. ọ̀rọ̀ ẹ̀ ló fàjà láàrin wọn méjì. báwo. mo tó wá jẹ́ kí Currency ṣe fọ́mọ yẹn tí ò ṣe òun ni Paso padà lọ ṣe fọ́mọ yẹn Ìbàdàn yẹn. ìbàdàn ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. Paso first record mi is it not 1999. Yes. 1999. Yes. Kókó àwọn olórin tẹ senior l'Abẹ́òkúta ẹlẹ́ senior Landoma. Yes. Pé kí Súlè junior mi ni ṣá. Kí ló tẹ kọ́kọ́ ronú sí? Ọ̀rọ̀ ẹ lọ fà ni. Kí ló fi lọ fà? Ó lọ fà but junior mi Adáradé ní Jamaica mi mo gba ti Jamiu bẹ́ẹ̀ rírí but ẹ bá rí Jamiu ní bó ṣe bold bóyá máa ń ṣe ẹ̀mọ́ pa gbàrin ni mi ò lè ní mo ṣíwájú ẹ̀ bẹ̀rẹ̀ mi ò lè ní ṣíwájú mi bẹ̀rẹ̀ torí kì í ṣe ọmọ ìlú mi ọmọ Ògbógìlà ni ọ ń pèlè léré wá síbí yìí ni. ó yàtọ̀ sáwà tá a jọ sí yes but mo ṣíwájú ẹ̀ ṣe rẹ́kọ̀dù bí mo ṣe rí Calypso junior mi lòun náà Gbénga Àdìsá junior mi ni. so tá bá ní ká máa fún wọn nọ́mbà l'Abẹ́òkúta ibi nọ́mbà kílẹ̀ rú pé máa wà. L'Abẹ́òkúta iyọ̀ máa ń yinra ẹ̀ fóun dùn lọ bẹ́ẹ̀ bọ̀ l'Abẹ́òkúta ẹ̀hún agbada nítara alára ló ń gbéraga. Alhaji Sefi Alao ni mo tẹ̀lé. Yes. Jackson. Àwọn tí máa kàn recognize pé ọ̀gá mi tí mo lè fọwọ́ sọ̀yà pé mo bá wọn lẹ́nu iṣẹ́ yìí Tobacco wọ́n ti kú. Tobacco. Yes. Eleganza ńkọ́? Eleganza ọ̀gá mi ni. Mọ̀rúfú Ebi ńkọ́? Mọ̀rúfú Ebi ọ̀gá mi ni. Musiliu Tùsàbọ̀ àwọn náà ti kú wọ́n ti late Ọlọ́run jẹlẹ̀ fún wọn ọ̀gá mi ni. Sẹ̀míù Lọ̀rí. Sẹ̀míù Lọ̀rí ọ̀gá mi ni. àwọn náà ti kú. ó ti kú àtọwọn kan àwọn olórin kankan bẹ́ẹ̀ irú Alhaji Sefi Alao ń sìn ní ilé sọpọ ga mi nídìí iṣẹ́ fújì bàbá mi ni bàbá Santoma ńkọ́ Santoma náà ọ̀gá mi ni Santoma senior mi ni. Taoreed Ọpọ́nsún ńkọ́? Taoreed Ọpọ́nsún kò ṣọ̀gá mi. Safiu Èjìrẹ́ ńkọ́? Safiu Èjìrẹ́ ọ̀gá mi ni wọ́n.
tẹ̀lé mi náà mo ní fújì gan. ẹ try ọ̀gá ni. Kí ni káwọn èèyàn tún máa retí báyìí Adéolú ti pẹ́? wọ́n ti kọ́ ọmọ kan sọ pé kọ́ọ̀yàn máa retí Ọlọ́run bá ṣe ètò dáa a máa ṣe 35 years of stage. Wow. Láìpẹ́. 35 years. Yes. Ẹni tó sọ pé òun ti ń kọrin láti ọmọ 7 years láti primary 1. Pé mo ti bá ń lọ show pé mo ti ń lọ show mo ti ń tẹ́wọ́ gba play ní ojú 15 years lọ. 35 years on stage. Àná mo tí mo ṣe freedom fún èèyàn tí mo ṣe freedom fún tó ti wà ní 35, 37, 38 wọ́n wà. Ìgbà tẹ́tẹ́ ní rẹ́kọ̀dù ní 1999. Funny word. Adéolú. Adéolú. Ìyàngá mi sì ṣàǹtí gbogbo ayé ń fẹ́. A ti retí ẹ látàlẹ́ àná ò ṣeré fún wa. Adéolú. Adéolú. Ìyàngá mi sì ṣàǹtí gbogbo ayé ń wá. A ti retí ẹ látàlẹ́ àná ò tó jọ mẹ́ta. Àwòkọ́ máa fẹ́ pèdè ìbáka ò gbọ́dọ̀ fọ̀hún o. Adéolú máa fẹ́ sọ̀rọ̀ alákọ̀ọ́ni máa fẹ́ pèdè orin tuntun. Kókó jábélé. Kókó jábélé. Oníkálukú gbé tiẹ̀ jó èmi náà máa gbé tèmi jó ọ̀tá ó bá yọ mí ṣe bọ́ lọ́hùn ní òjẹ́ o láàyè mi wọ́n fẹ́ mi ọ̀tá ó bá yọ mí ṣe borí mi ní òjẹ́ o ọ̀tá ó bá yọ mí ṣe bọ́ lọ́hùn ní òjẹ́ o. Ọ̀rọ̀ ṣe ní oní ilé ayé yìí kálí mẹ́ni tó ń fẹ́ ni olójú lárí ni ìfẹ́ ní ìdọ́kan ló jẹ́ kí n yóò padà jáfójú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé wàá rí lọ́wọ́ Ìdíolú mi Àkànní o Mr Jackson Wonder lọ́mọ ń jẹ́ ó lọ bẹ́ẹ̀. Ká má fi rọ́ọ̀sì bàbá ní Yusufu Àkànní ń kọrin gidi ìsọ̀wọ́ ní ìlú lẹ́yìn wọn ti wà wọn dúró elégbé lẹ́yìn wọn ti wà ní sẹpẹ́ alùlàfọ̀mọ́ nílùú ṣe yẹn máa lọ sọ agbèlàfọ̀mọ́ elégbé ṣe yẹn máa lọ sọ gbogbo náwó kẹ́ máa ṣe kagbákò ṣé mi ti máa forin dábìrà one time dé London ni. Ìyẹn first record. Yes. A sọ̀rọ̀ ẹranko yìí tó tóbi nígbò ọ̀kẹ́rẹ́ fòjànà ọ̀kẹ́rẹ́ ń gapá ta ni ò mọ̀ pé ìtàn ọ̀kẹ́rẹ́ dùn gan apá ọ̀kẹ́rẹ́ yìí ó máa dùn jẹyàn orí ọ̀kẹ́rẹ́ la ó fi ṣàṣe jẹ ẹnu wọ́n gbọ́gbọ́rọ̀ ìwọ náà gans ta ló fọ̀rọ̀ sí ẹlẹ́nu sọ ìwọ olórin àdúgbò mi ibo ló tí ìdè tó ń ṣe mọ́ láwùjọ tó fẹ́ máa yájú sí Ìdíolú mi Alákànní mo bá dánrú ẹ̀ wò wá jẹ kòbókò ni mo bá dánrú ẹ̀ wò wá bẹ́kun ni búba o. ẹ̀ ń bẹ́ nìkan gbà yín. Adéolú ló lórí Àkànní ẹ̀dúró jàre jasper tó kọ fújì ẹ̀yọ̀ ní rẹpẹtẹ ẹ̀dúró jàre sátìrà mọ́ni máa pa star ní àti gbọ́ olórin àdúgbò mi tó ń yájú sí Ìdíolú ó fẹ́ jẹ kòbókò ẹnìkan lẹ máa bá wìnà. ní ìbú olórin kankan ṣe rí that's why tó fi jẹ́ pé tí rẹ́kọ̀dù olórin bá jáde àbí tó olórin bá kọrin lórí stage kan ìsìn kí n wà lórí stage kí n máa kọrin kó lórin ẹgbẹ́ mi wà bẹ́ẹ̀ kí n kọrin orin tí mo kọ yìí a máa rọrùn èèyàn tó máa jókòó tó máa tọrọ àwọn pé lágbẹ́dá ló ń bá wí yẹn o lágbẹ́dá kò dẹ̀ bá wí. Inspiration ibi tí nǹkan yẹn gbà tó ní yẹn gbà ní táìmù yẹn ibẹ̀ ló kọrin gbà and record tá à ń sọ pé à ń ṣe yìí kì í ṣe àwọn là ń produce mélòó là ń produce inú ẹ̀ àwọn composer àwọn producer ló máa produce fún wa n tó bá produce fún wa la máa kọ. ẹ máa tọ́ lórí kókó ọ̀tí ẹ̀ ní issue ní gbogbo time tí mo ṣe record yẹn. dáwọ́ lẹ́yìn àtọ́lórí kan wá ní issue. kò sígbà tí mi àtọ́lórí kankan ní issue yìí torí mi ì bá yàn jà torí àmọ́ sọ fún ilé ẹ̀kọ́ ńgbà tá kọ́ bẹ̀rẹ̀ program pé mi ò máa ń fẹ́ kó lórí àtọ́lórí máa jà mi máa ń fẹ́ kó máa búra wọn rárá mo rí ètí ẹ̀. ẹ láìkí kágbólé fújì kó kágbólé fújì kún kó tutù kájọ máa kọ́ mọ́lùbọ̀ kí ó gbádùn máa bára wa ṣe. tó bá tutù á blow. báwo ló fẹ́ blow. ok ó máa shift lára mi náà máa shift lára ẹ̀ tí ní lẹ́dà ẹ̀ kò ní kò jáde tó yìí ni kò tó yìí wọ́n ń gbọ́ dáadáa ó dẹ̀ ṣe nǹkan dáadáa but nígbà tá a ti kọ́ ní pásítọ̀ dé nígbà tí jà ṣẹlẹ̀ tọ́lọ́ máa fògo kógo yẹn tọ́lọ́ máa fayọ̀ káyọ̀ ẹ̀ lóní kíjà yẹn ṣẹlẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. àárín bí 40 years Paso. 40 years Paso mo wà ní Delta State. ok lọ ṣiṣẹ́. yes mo dẹ̀ ṣe ló bóyá bíi 2 weeks lọ́hùn. so gba ní ká máa fọkàn sí 35 years on stage yẹn. 35 years on stage yẹn ní agbára Ọlọ́run lágbára ọdún náà ni for the next year but mi ò ní dá ọjọ́ mi ò ní dá oṣù mi ò ní dá ọ̀sẹ̀ lágbára Ọlọ́run ó máa ṣe é ṣe. gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéolú Jackson inú ọdún yìí gangan ni wọ́n fẹ́ ṣe 35 years on stage gbogbo support tẹ́yin náà bá lè bá mi fún wọn wọ́n máa sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ń sìn òde eré òde ńláńlá bàbá sì wà ń bẹ̀ digbidi àbí báwo. wọ́n ń kọrin o wọ́n ń kọrin iṣẹ́ ìbọn ni Adéolú ìjókòó wa àní ìjókòó wa tàjọ ní táwọn ní sẹ́yìn wọ́n ní ìjókòó wa ọ̀tá tún jó ní ìgbórè tiwa ọwọ́ méjì lórí o
ẹni tó fẹ́ kí aláwa kí bárú kí ìdí rẹ̀ máa gbọ̀n ìdí rẹ̀ máa gbọ̀n ó fẹ́ jẹ́ là kẹ́sẹ̀ rẹ̀ máa gbọ̀n bí ẹni tó ní malaria aṣáájú ọ̀nù lọ ọmọ ọjà fó gbà tí mo kọ́kọ́ rí mi tiẹ̀ mọ́ ó lè kọrin o bó ṣe máa ń ṣe mi tiẹ̀ mọ́ ó lè kọrin o ó máa ń ṣe bí ọ̀dẹ̀ mi tiẹ̀ mọ́ ó lè kọrin ó lọ sọ̀lúsọ̀lú tiẹ̀ mọ́ ó lè kọrin o bó bá ti wá kọrin yá àwa máa dàbí dán bó bá kọrin yá àwa máa dàbí dán adéèlú mi àkọni o jẹ́jẹ́jẹ́jẹ́ mi lèmi máa ń lọ olúbọ́dún olórin ìjà fún wọn jẹ́jẹ́jẹ́jẹ́ mi lèmi máa ń lọ ìṣọmọ alágídí jẹ́jẹ́jẹ́jẹ́ mi lèmi máa ń lọ ìṣọmọ ní ìgbéraga jẹ́jẹ́jẹ́jẹ́ mi lèmi máa ń lọ àwọn ayé ṣe sọ pé Jackson Wonder ọmọ wa ni o kò sí bí abosí ọ̀tẹ̀ ọmọ gidi ọmọ gidi. ẹ sọ tẹlifóònù nọ́mbà yín. tẹlifóònù nọ́mbà tèmi adéolú àkànní Jackson Wonder aka Bukata Nobi 07071 39 82 30 07071 39 82 30. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pe Jackson Wonder ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà lẹ ti gbọ́ yẹn fún gbogbo ìbéèrè tẹ́ bá tún ní tẹ́ fẹ́ béèrè lọ́wọ́.